Oluwo Nikan Lole ń bẹ̀rùn ló lè ṣe Waasi pé kò fẹ́ bọ̀. Àwọn ọba tí wọ́n jẹ́ mùsùlùmí gidi lè wà o àmọ́ wọn ò ní sọ kí ló dé bí àdúgbò wọn ṣe rí ń bà wọ́n lẹ́rù. Ìmáàmù Ọ̀fà ló jẹ́ káwọn àfáà wọn mọ̀ pé èèyàn máa ń pọ́n ọba lé ní tó tún wá jọba Islam. Kí ló dé kò lè jọjú lọ́dọ̀ tí wọ́n jọjú lọ́dọ̀ tí kékeré bí láwọn ọba tọ̀dọ̀ wa tó tó bá rí ọba tó jẹ́ mùsùlùmí wọn ní ìgbà pé mùsùlùmí ẹlẹ́bọ gẹ́gẹ́ bí ẹ̀sìn wa ẹlẹ́bọ gẹ́gẹ́ bí movement wa ẹlẹ́bọ ideology movement wọn ló ní Yorùbá nation àwọn gangan ló ní awo ní máa gbáwo ní kíni nígbò àwọn awo tí wọ́n máa gbáwo nígbò àwọn àfáà lọ́dọ̀ chandi wọ́n máa nara àwọn mọ́lẹ̀ ní báṣe ń wí náà nù wọ́n lè dá a lọ́nà sẹ́fẹ̀ ìṣàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti pa àbá ní 1957 apálára wọ́n gbé lójú Waasi láì lọ́dẹ̀ kó wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n lè pa àwọn àfáàmbẹ̀wò tàbí ọ̀pá àfáàmbí ayé rẹ̀ bàjẹ́ dáadáa ìdílé wọn gan ò ní jẹ́ ìdílé mọ́ wọ́n lè pa àfáàmbẹ̀wò wọ́n nà nkọ́dà tó tó nà tó yọ ẹ tó jókòó àní ìmẹ́ níbi ẹ ti jókòó àní nǹkan tí ò sí wàhálà fẹ́ẹ̀ lè jókòó àní ìmẹ́ lọ́fà ẹni tí dà sí ẹ̀yìn bàbá tó tọ̀ lé èfi jóná ní ọ̀dọ̀lẹ̀ wọn lẹ̀ Yorùbá yìí wọn ò tó lọ́gàdà yìí sẹ̀ ọ̀gàdà yìí kan tá a ní ìmẹ́ rábítà agbára rẹ̀ ọ̀káwá agbára rábí ọ̀káwá agbára tí a náà kà rábítà ọ̀yàwó máa lọ àwọn náà ìyàwó máa lọ. tẹ́ ìgbìmọ̀ ìdí àṣewà lónìí tẹ́ ẹ bá ti délé Haúsá ẹ bá gbélé Yorùbá rí yọ ọmọ ìyàtọ̀ láàrin ilẹ̀ Haúsá pẹ̀lú Islam àti ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ṣe ẹ̀rọ fàáyín tẹ́ èdè gbogbo Ìlọrin ẹni ọba ṣe sìnà ń bẹ̀ ọ̀sẹ̀ sófin tọ́ba báyọ̀ òun yàwó sùn ẹ̀mẹ́yẹ kan ní Islam òun rọwọ́ mú bí bọ́n ṣe máa bú yàn àbọ́n ṣe máa bú Ọlọ́run tó bù ànàbí tí wọ́n fa Kùránì ìyá bẹ̀rẹ̀ látọ̀fà lọ gbogbo Ìlọrin kò rọrùn tí wọ́n tá a bá ti kúrò lọ́dọ̀ níbi tá a bọ́ sẹ́rìn ilé àgbélókọ rẹ̀ tá à ń lọ náà bẹ̀rù ìyẹn lè bú Ọlọ́run tó bù tó pè rédíò àti tẹlifíṣàn tí ò sẹ́ni tí ó mú ọ èèyàn lè bú lọ́fà ní tí sọ̀rọ̀ táwọn ọmọ kéwó fi pín ó tọ̀ yẹlẹyẹlẹ kò sẹ́ni tí ó jà fọlọ́run bí orí wọn ní structure ìsàlẹ̀ tí mo náwó sí wọn ní structure tí ń bẹ lọ́fà ọ̀ràn mọ́ tìlọrin náà mọ́ náà tàbí ẹ̀kọ́ ni structure yẹn ló dáàbò bo iyì tí ń bẹ lára Islam aṣọ rẹ̀ aṣọ tí ń bẹ lára Islam ẹ mọ́ wọn tẹ́ ẹ bá wọn gbogbo àbùkù ní ọkàn Islam wọ́n ti wọ́n lẹ̀ káàró òjìire aṣọ tí ń bẹ lára rẹ̀ anẹ́bìgẹ́ dákọ̀ aṣọ ó pè é ó ní satankọ́bì àdìs sahih mọ̀nká satankọ́bì ó rọ̀lì Islam urwatan urwatan aṣọ tí Islam fi bòóra tẹ́ pé ó fẹ́ fi kọ́fà òhun ní anẹ́bì ní àwọn èèyàn ọbọ̀ fakulama inqaddati urwatun tí aṣọ kan bá ti bọ́ tathabbathu an-nasu billati taliha àwọn èèyàn bọ́ ìtọ́ tẹ̀lé àwọn ìwà ní aṣọ aláwọ̀kọ́ tí ọkọ̀ bọ́ tí àbùkù ó fi lè kan Islam dáadáa alèwókùnmù kò ní síjọba Islam ìjọba Islam ò sí nílẹ̀ Yorùbá àṣàlẹ̀ yìí táwa ti wá òun kọ́ ló lóṣèlú òun kọ́ ló ní kóòtù bó sì wulẹ̀ kò rí lọ́yà pọ̀ ní Kwara yìí adájọ́ mùsùlùmí lọ́yà mùsùlùmí ni ọ̀pọ̀ lọ́dọ̀ yín wọ́n lọ́dọ̀ tàwa adájọ́ mùsùlùmí wọ́n pọ̀ wọn ò rúrú ẹ̀rí o èèyàn rà adájọ́ tí wọ́n mọ̀ tára ọmọ ta nípa Kùránì kò sẹ́ni kankan tára Kùránì ń ta ń bẹ̀ kọ́lẹ̀ mùsùlùmí tẹ́ kára ọ̀ta ọ̀fẹ́ sí bí àwọn ará yòókù ọ̀jà rẹ̀ ọ̀ta wọn kò sólù ẹ̀ lórí adájọ́ sọ́tù pé olóògùn Kùránì kò ní sọ kò tó ní nínú níbi tí ọba sọ inú sì ń bínú lẹ́yìn tó ti mọ̀ pé adájọ́ yìí Kùránì ní bínú sí o professor of law tó ń wé láwà ní ń bẹ lọ́dọ̀ yìí tó bá dọ̀dọ̀ wa ó ní ọ̀mọ̀wé ní o àwọn mùsùlùmí gẹ́gẹ́ láàkọ́ rò pé èyí ọ̀mọ̀wé ọjọ́ gbọ́dọ̀ ọ̀mọ̀wé tí ẹ̀yìn lẹ́gbàá wá ń sàlẹ̀ mẹ́wọ̀n tí ìbá rí professor báyìí ní ọkọ̀ wò pé bóyá Christian ọkà tó rùgbà lẹ́nu torí wọn àbílí pé muslim lè ní láàrí kó di professor ń sàlẹ̀ wọ́n bá wọn fa gan nísàlẹ̀ gan wọ́n wọ́n aṣọ márùn-ún wọn lára chẹ́mẹ̀ aṣọ kan tàbí ọkọ̀ wọn iná ní ìjọba Islam wọ́n ti wọ́n ti pẹ́ sẹ́gbà tí ìjọba Islam tí wọ́n lọ́dọ̀ yìí náà ti bí nílọrin gbogbo ẹ̀ wọ́n ti wọ́n tẹ̀yìn náà democracy wọ́n fi rọ́pò ẹ̀yìn wá rí kọ́fà padà pẹ̀lú structure tó ní ìjọba Islam lánàá tí wọ́n kéde pé democracy ló lọ wà lórí ẹni ìsìn
structure yẹn náà ló ń lo democracy àbí ló ń kọ́ ni àwọn ọba náà ni wọ́n ní ìjọba abẹ́ẹ̀kọ́ structure àwọn ọba wọ́n di àwọn àfáà náà di àwọn ìjọba ọba mú àbí ẹ̀rù mọ́mọ́ ọ̀fà àtọba nígbà mọ́mọ́ ọ̀fà dé wò wọ́n sọ fún àfáà kan níwò pé ó lè máa rí ọba fún ọba ló fèmí jẹ ẹ̀wò ara rọ àfáà nǹkan ọlọ́run lọ́jọ́ pé àbá ìmọ̀ọ́mọ̀ wá sọ̀rọ̀ gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀gán náà rí pé àtàwọn ọ̀làjú ọba fi ọ jẹ ọba Islam ọ̀fẹ́ pọ́nlé ìmọ̀ọ́mọ̀ ọ̀fà lọ jẹ́ káwọn àfáà wọn mọ̀ pé èèyàn máa ń pọ́n ọba lé ní tó tún wá jọba Islam kí ló dé o lè jọjú lọ́dọ̀ tí wọ́n jọjú lọ́dọ̀ tí ẹ̀rù kékeré láwọn ọba tọ̀dọ̀ wa tó tó bá rí ọba tó jẹ́ mùsùlùmí wọn ní gbà pé mùsùlùmí yọ pẹ̀ wọ́n yìí tètè mọ̀ pé ọba jẹ́ mùsùlùmí orí wọn ti ba nǹkan jẹ́ ń bẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n kàn pé mùsùlùmí lọ́dọ̀ tí a mọ̀ structure ní nǹkan tí ó rọ́pò Islamic Caliphate wọ́n ti wó Islamic Caliphate ní north dé lọ́rin yìí bí àrí but structure tó ní Caliphate yẹn wọ́n àríwó lẹ́nu mùsùlùmí fi kò structure yẹn wọ́n á fi dáàbò bo Islam now structure lẹ́rọ àwọn òbá déjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sáfà tó sì jihadi rẹ̀ nílẹ̀ káàró òjòrè kò sáfà tó kéwù kan jihadi rẹ̀ kò sáfà tó jagun sójú ọ̀nà Ọlọ́run rí nísàlẹ̀ ọ̀ ṣé àfà òjagun lọ́dọ̀ yìí kọ́dà àwọn ẹlẹ́bọ̀gán tó lọ bá àfà nígbà ẹ̀dàkùn ẹran àlọ́ àwọn ọmọ kéwù wọ́n ràn àlọ́ àbẹ́ẹ̀kọ́ ní ìsàlẹ̀ lẹ́wọ̀n orí bẹ́ẹ̀ ẹgbẹ́ mi nìsín so nígbà tí wọ́n wó ìjọba Islam structure rọ́pò lọ́dọ̀ yìí structure lè ń jẹ lọ́wọ́lọ́wọ́ iná ní Emirate Ìlọrin Emirate káàkiri ilẹ̀ Haúsá structure ni òun ló di Islam mú ní ọ̀dọ̀ wa kò structure lẹ́yìn structure Ìlọrin tó wá structure tó wá fún ọmọ organization tó kọfà gbogbo náà tàbí Supreme Council of Islamic Affairs àbí Jama'atu Nasr al-Islam wọ́n tó wò pé ẹ̀já kó wọ́n wà ń fèdè àwọn bá jókòó sáàfin wọ́n mọ̀ pé àwọn kọ́lá wọn mọ̀ káàkiri wọ́n ní ọya organization ti structure fọ́ọ̀mù yọ́ fọ́ ọ̀sán àbí yọ́ fọ́ ọ̀sán di structure náà wọ́n operate di kíni government yorùbá nìyí so ní ọ̀dọ̀ ilẹ̀ wọn nílẹ̀ yorùbá yìí wọ́n ò tó lọ́ganization ọkọ̀ tá a ní ìnáà rábítà agbára rẹ̀ ọ̀káwá agbára rábí ọ̀káwá agbára tí a náà kà rábítà ọyàwó máa lọ àwọn náà ìyàwó máa lọ àtẹ̀lé àwọn èèyàn tọ́jú àfáà ń bẹ̀rùn ẹ̀yà àfáà ẹ̀ máa ń níyì níbí àwọn àfáà ń bẹ̀rùn tọ́lá fi ẹjẹ́ lè mọ́mù tí ẹ bọ̀ kọ́yá máa gọ̀kadà rẹ̀ jẹ́ ní tọ́lá fi ẹjẹ́ lè mọ́mù bẹ̀rẹ̀ wọ́n ṣẹjọ́ tọ́jú rẹ̀ sẹ́yìn ní ìsàlẹ̀ àwọn mùsùlùmí wọ́n mọ iye ìmáàmù àtàfà dáadáa tó tọ́lá fi ẹjẹ́ lè mọ́mù bẹ̀rẹ̀ ìmáàmù ẹjọ́ máa gọ̀kadà káàkiri kò sẹ́nì kan tí ó tọ́jú ẹ̀ ibi tó ń bá ti wá gọ̀kadà torí ẹ̀ bá ti gbóná kò ní sí wáàsì kò tó ní wá kírun gàbọ́ bá sì kírun ìrun ẹ̀ torí ẹ̀ gbóná ní oṣù kíni ìmáàmù aago 7 ní ó ti lọ oko yọ́wà dé láago 8 ẹ̀wá ní yóò kìsà ìdáadáa ẹ̀ ń bú wọn pé ọmọ fàtí àká sókò lóòtù akọ fàtí à yóò sì lóko kọ̀ jẹun níbi ìbòsè ilẹ̀ kò rí a sì máa rá àwọn ọmọ alábàríkà tó mọ̀ tọ́jú àwọn àfà ìgbésí ayé àwọn àfà sán tẹ́tẹ́ bá tẹ̀ ti bọ́ náà tì mí nígbà pé ìjọba ní tọ́jú àwọn àfà ni bẹ́ẹ̀ kọ́ ní ìjọba wá kọ́ orí àwọn àfà lọ wá ìjọba lọ wọ́n ìṣẹ́ dọ́dọ̀ ìwọ́n ìjọba ayé ṣàdúrà bẹ̀rẹ̀ àbíká ṣàdúrà fún wọ́n ń ta àdúrà káàkiri tẹ́lẹ̀ rí nǹkan jẹ́ ṣùgbọ́n nínú ọ̀tí tí wọ́n bá ṣòṣèlú tó bá tapọ̀ àwọn àfà olóṣèlú fẹ́ tẹ́lẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ ìpín ní lọrin ìgbé ìbá tapọ̀ àfà yọ tẹ̀ ṣé ilé ìdọ̀wà bẹ́ẹ̀ bú àfà yọ wọlé kílódé kò síjọba ó ti wó ti pẹ́ ọjọ́ owó náà ni kò tó wá sí structure àní kò tó wá sí organization tí ó rán pò kí ni o structure nǹkan ẹlẹ́ẹ̀kẹrin orí ẹ̀dùn pínsẹ̀ pé kápẹ́ gbogbo ìhun ti ẹ̀wà ẹ̀yẹ kárí àwọn personality tó jẹ́ Islamic personality táìdí àwọn jọra àwọn àbí bó ṣe ilẹ̀ kan bàjẹ́ tó ọya olówó bíi mélòó kọ̀ọ̀kan tí wọ́n máa gbé Islam àbí ọya rí bí ọba kọ̀ọ̀kan náà tí wọ́n máa gbé Islam àbí Olúwo Nikan lẹ́gbẹ̀rún ló lè ṣe wáàsí pípọ̀ fẹ́bọ̀ àwọn ọba tí wọ́n jẹ́ mùsùlùmí gidi lè wà o àmọ́ wọn ò ní sọ kí ló dé bí àdúgbò wọn ṣe rí ń bà wọ́n lẹ́rù wọ́n ń bà wọ́n lẹ́rù bí wọ́n believe pé ó lè kó bá ipò àwọn Olúwo Nikan ní ńlá gidi ń bẹ̀ yẹn
ẹ̀yin ara bí ẹ̀sìn wọn bá ní ṣàdúrà àfọkẹ́ bá ní mú mọ́dọ̀ torí wọ́n lè fi agbára wo wọ́n lè fi dà lákẹ́ nǹkan lágídí ó bìí kò sí kankan tí ó dáhùn lákẹ́ ni ẹ̀rù sẹ́ni gbogbo agídí tí ń lò ebi àti ẹ̀rẹ́jọ ń lò ní orílẹ̀ kan náà lájọ wá àgámọ̀ pé àlẹ́ ní kẹ̀kẹ́ ju Ọlọ́run lọ tí lọ́run yóò bá tó dúró tí àlékún ẹ̀tẹ́yìn ọ̀fà tí náà ṣọ́bà dúró tí àlékún sẹ́ni ìdókòwò ìsàlẹ̀ ogun wọn kìkì awo ni agídí tí ń lò wọ́n kàn ń lò ní kò sí kankan tí ó ṣe àṣẹ ń wí náà nù wọ́n lè dá ọlọ́mọ ẹsẹ̀ pé ìsàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti pa àbá ní 1950 apálára wọ́n gbé lójú wá sí àìní wọ́n dẹ̀ kó wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n lè pa àwọn àfáàmbẹ̀wò tàbí ọ̀pá àfáàmbí ayé rẹ̀ bàjẹ́ dáadáa ìdílé wọn bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ ìdílé mọ́ wọ́n lè pa àfáàmbẹ̀wò wọ́n nà kódà tó tó nà tó yọ ẹ tó jókòó àní ìmẹ́ níbi ẹ ti jókòó àní nǹkan tí ò sí wàhálà fẹ́ẹ̀ lè jókòó àní ìmẹ́ lọ́fà ẹ̀ ní ti dà sí ẹ̀yin bàbá tó tọ̀ lé òfin jóná ẹ lè jóná mẹ́ tó tún jóná lọ́la ó tún jóná náà nù kílódé ní tí wọ́n gbìjà Kùránì láṣọ ara rẹ̀ ìjọba tí ó bá sí òun náà ní structure tí ó bá sí òun náà ní organization tí ó bá sí òun náà làwọn personality àwọn èèyàn bíi ìjọba àwọn èèyàn ńláńlá ẹ̀wọ̀n ẹ̀gbọ́n bá bá jó Kùránì ná lásìkò tí Arísẹ́kọ́lá wà ń bẹ̀ àwa lọ fẹjọ́ sun Arísẹ́kọ́lá nìkan ó ń tọ̀hún ilé ayé torí àwọn personality wọ́n máa ń lẹ́nu lára àjọba àmì èèyàn bí Arísẹ́kọ́lá mọ́ lájọ́ tí Arísẹ́kọ́lá ti kú ọ̀sẹ̀ ní ọjọ́ Arísẹ́kọ́lá mọ́ àwọn la fún yín ní Abíọ́lá gẹ́gẹ́ bí Muslim politician tó rí ti Islam rò lónìí tí mo sọ̀rọ̀ lẹ́yìn Yorùbá yìí kò sí politician ẹ̀kan níbẹ̀ tó rí ti Islam rò kò sẹ́ni tó fẹ́ wò tí ó fi rí ti Islam rò ó ń gẹ́gẹ́ sí èrè kò sí ẹ̀ka lórí ẹ̀ tí jẹ́ Islam níbẹ̀ yẹn nígbà wọn tí wọ́n finish gbogbo àwọn personality wa tán àwọn kan wá wò pé àwọn bàbá àbúrò sọ pé fún mi àdúgbò àwọn mùsùlùmí ti wá èmi ò lè di Christian o lẹ́gbọ́n lẹ́kẹ̀ẹ́ Christian o wọn ni ẹ̀dà catholic trust rẹ bó ṣe jẹ́nu o catholic trust rẹ àjẹ́ pé ìyàwó rẹ gbọ́dọ̀ jẹ́ pastor tàbí kọjọ́ kan náà àwọn ọmọ wa tẹ́ ẹ bá rí personality kan tó dúró ti Islam bẹ́ẹ̀ tó lówó tí ó fi dúró tì lọ́wọ́ ìyẹn náà wo ìyàwó rẹ̀ ó ti fi ìyàwó dè tó bá kú láì nínú ilé yóò lànà yóò di ṣọ́ọ̀ṣì bí ó sì di ṣọ́ọ̀ṣì ẹni gbúrò Islam bẹ́ẹ̀ mọ̀ ẹ̀dàkùn gbogbo aṣọ tí Islam rí ó dàbúra kí láwá kù ẹ̀mẹ́dókù ilé ìkéwà àti mọ́sáàsì today tí aṣọ mẹ́rin wọ̀ bá wà ilé ìkéwà àti mọ́sáàsì náà useless ìrun olójú ẹ̀ tí ń kírun mọ́ abẹ́ẹ̀kọ́ ni tá a bá kírun dáadáa ìmáàmù ò ní jìyà tí ìrun bá ń bẹ nínú ìgbésí ayé wa ìmáàmù mọ́sáàsì tọ̀kan kọ̀ yẹ kó sí kéde kó jìyà ní tí wọ́n kàn máa rí ni pé Islam wà nílẹ̀ káàró òjíire ọkàn púpọ̀ gbórí òkè tẹ́rí ibi tá àrùbọ̀ wà nǹkan ti ṣe ohun mọ́sálásí àti ilé ìkéwú ọmọ ilé ìkéwú lásán ló kù lọ́dọ̀ wà mẹ́wọ̀ wọ́n kéwú lásán tí ó jáde tí ó ní sáǹfààní yọ́ rẹ̀ yín náà ẹlẹ́gbẹ̀ẹ́ wa lẹ́wà ẹ̀yìn yóò fà yìí yóò ti ran ẹ̀yìn náà pọ̀pọ̀lọ̀ máa ràn yìí yọ́ máa ràn wọ́n lọ sọ́nà ọ̀dọ̀ wọn ní nọ́ọ̀tì orúkọ tí a bá wù wá ràn àrùn tí ń ṣe wá àákùnràn yìí àrùn yẹn yọ̀ ọmọ kéwú lásán lọ́wọ́ ọ̀sá àfáà rí gan mọ́ àfáà sálárì lọ wà àwọn àfáà wọn ò ní níṣẹ́ wọn ní program ju pé kí n kọ́ ọmọ ń tó kí n dẹ̀ gbowó èèyàn lọ́pàá tó pé tó bá fẹ́ já sí ogun pápá bá fẹ́ já sógun ìwọ̀n bá Kùránì ní ó kú lórí rẹ̀ ogun gan ni wọ́n mọ̀ yìí tí ó ha àwọn àfáà ń bẹ lọ́dọ̀ wọn bẹ pé tí ìkan bá ṣẹlẹ̀ ọ̀fọ̀ wọn ọ̀pá ọ̀fọ̀ lọ ní pé àìgbọ́kù kìnnì kankan bí gbogbo ka kùrùsí yìí yóò ti gbàgbé kùrùsí yìí tó bá wà láàrin pé ẹmẹ́ka kùrùsí yìí náà tẹ́lẹ̀ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ẹ̀yìn rẹ̀ létí kùrùsí yìí kò ní rántí ọ̀fọ̀ ní tàbí kọ́kọ́ fọ́ bá àkọ́kọ́ fa bí ó dé kan jáde àbí òkà kan jáde àwọn àbá lọ́pọ̀ ọdún bẹ̀rù àwọn ló sì rọ̀wọ́ mójú sẹ́rẹ́ àwọn tó já àbá gidi lọ́dọ̀ wa mẹ́wọ̀ èyí tó gbé síkà sí lẹ́nu ìsọkúsọ lòun náà sọ báà ní ọwọ́ náà torí sófin nìyẹn àní bẹ́ńdọ̀ òun àwọn ti fún un ní spíkà tó náà ti lè sọ̀rọ̀ lórí social media ọmọ ibi tí nǹkan lọ ẹmọ ogun tí ń bọ̀ látàyé ogun yìí ọfẹ́ pa ìsìláàmù rẹ pátápátá ni o Nàìjíríà sì wà ní fókọ̀ọ̀sì ẹ̀ wàláhì Nàìjíríà wà ní fókọ̀ọ̀sì ẹ̀ wàláhì Nàìjíríà wà ní fókọ̀ọ̀sì ẹ̀ ẹ̀yin ará nọ́ọ̀tì wọ́n mọ̀ ọ̀run yé kí pẹ́lẹ́ fi ti kó bá wa ní kíni nísàlẹ̀ ń gbé torí jẹ́ bìlífù ni pé tí nọ́ọ̀tì bá strong mùsùlùmí ilẹ̀ Yorùbá ó ṣòro destroy Islam kò ní ṣubú ní ilẹ̀ káàró òjìrì tó ráàrẹ́ ní fẹ̀yìntì ṣùgbọ́n tó bá ti wá fi àìgbéfọ̀kànbalẹ̀ tó bá ti fi sí ara north tí àwọn gan ọmọ tí ń ṣe mọ́ àti irun àwọn ń sàlẹ̀ ohun sí kí ni
kò lè mọ́. Àwọn mẹ́ta ló fẹ́ rún wa nísàlẹ̀. Àwọn alákọ̀ọ́kọ́ àwọn náà làwọn ẹgbẹ́ olóòṣà, àwọn ẹlẹ́bọ, wọ́n ti múra sí ayé ìsìn wọn ọkọ̀ tó àwọn ọkọ̀ ìrànjúmọ́ aláṣẹ náà ni. Ṣùgbọ́n bí wọ́n burú sí ẹlẹ́bọ gẹ́gẹ́ bí ẹ̀sìn wà, ẹlẹ́bọ gẹ́gẹ́ bí movement wà, ẹlẹ́bọ ideology movement wọn ló ní Yorùbá nation. Àwọn gangan ló ní awo ní máa gbáwo ní kíni nígbò. Àwọn awo tí wọ́n máa gbáwo nígbò, àwọn àfáà lọ́dọ̀ tí wọ́n bí wọ́n máa nara wọn mọ́lẹ̀ ni. Àwọn yẹn wọ́n dúró tí ànísàlẹ̀ yẹn láti destroy wa. Ẹlẹ́ẹ̀kejì ni christianization. Àwọn lọ́gbọ́n ju àwọn ìpariwo wọ́n kàn mú àwọn èèyàn díẹ̀ ni. Ìṣòro rẹ ni máa bọ̀. Àwọn gan torí pé àwọn olè bá ṣe debate torí àwọn ọmọ wa tẹ́ ń ṣe cooperative tọ́ ni. Wọ́n ní pé Islam debate ojú gbangba òpé rẹ̀ wọ́n mú wa lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ọkàn tí wọ́n balẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ń bá wa jà nù. Ẹ̀mẹ́lẹ́kẹta àwa gan bára wa jà. Wà lẹ́yìn ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ pàwọn àfáà kan bẹ̀ wọ́n ti sanwó fún ọ pípọ́ bá yé Islam jẹ́. Ọ̀rọ̀ tí òyà máa gbọ́ lẹ́nu wọn tẹ́ bá ti sọ̀kalẹ̀ báyìí ẹ̀ sì rí inú àwọn ẹlẹ́bọ̀ ó sì dùn. Ara wọn ó tó wá sí kíni yóò tó yá sí dáadáa. Àwọn tó sì lọ wà láàyè tí wọ́n tètè recognize wọn ni. Àwọn tí wọ́n ní speaker ni, àwọn táráyé mà ni. Ọwọ́ dẹ̀ bẹ̀rẹ̀ pé orí wọn ti gbálẹ̀ àbí wọ́n ti nǹkan bọ ọpọlọ wọn. Wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ nísàlẹ̀ tẹ́ ń da ìsàlẹ̀ rú. Àwọn tó pé tó bá ṣe ọkàn nù wọn lásán ni ìfòrò tí ó fún wa ká tó yanjú ẹ̀yọ́ tọ̀gọ́rùn ọdún. Wọ́n ti fà wá lẹ́lẹ́bọ lọ́wọ́, wọ́n ti useless wá wájú Christian, wọ́n jẹ́ sáfù owó tó bá bá jókòó tí ra wa ìjà láàjà kó ń bẹ. Kò sí ìrìnàjò ìdílé rí káàmù tó ti lè kóra wọn jọ nísàlẹ̀ yìí kò ní pẹ́ tó fi jà. Wọn kò sí brotherhood ti lọ. Tó bá jọ jókòó báyìí ó ti ní tí wọ́n máa fojú sùn. Wọ́n sì máa nẹ́ra wọn nù wọn nígbàgbé ara wọn, wọn nígbàgbé ẹ̀sìn ara wọn síra wọn. Gbogbo àwọn ètò ìpátápátá ó fẹ́ fọ ètò ayé tí ó fẹ́ kí Islam ò gbé rí torí pé nígbà tí wọ́n ti wó wọn ò fi òdìdí mọ́. Bẹ́ẹ̀ni ká bá sì dìde lọ́fà Ọ̀fà lè ran gbogbo Ìlọrin. Bẹ́ẹ̀ni ká bá dìde nílùú kan ó lè ran gbogbo ìlú. State kan ó lè ran gbogbo kíni. Èmi state kan lọ́kọ́ declare Sharia north àbí ẹ wá wájú state tó declare táwọn ará àṣàlẹ̀ náà wá ń dá sí. So wọ́n wà fẹ́ kó gbé lẹ́nu yẹn àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ lọ ní wọ́ọ̀dọ̀ọ̀dọ̀ àìkọ́lọ̀ máa dùn wọ̀ gbogbo arí tí ń sá Ọlọ́run má jẹ́ ọjọ́ àwa mùsùlùmí táwọn sùn náà Ọlọ́run jíà fífẹ́ wá sí àárín ara wa já nílà káyì tí yẹn fi lólé ayé yékímà Ọlọ́run fún wa tí yẹn fi lólé ayé àwọn afọ àwọn abáni unite wọn wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam.